Lágọ̀gọ̀ ti kú ni wọn fi mọ̀ pé wọn ò rí Jẹ̀mbẹ́tẹ̀ mọ́. sọ̀rọ̀ sókè dáadáa. àtìgbà tí Lágọ̀gọ̀ ti kú wọn ò ti rí Jẹ̀mbẹ́tẹ̀ mọ́. so mo wá fẹ́ kí kọ́mẹ́dì yẹn kó lack, mo fẹ́ káwọn èèyàn ràn mí lọ́wọ́ kí iṣẹ́ kọ́mẹ́dì orin tí mò ń kọ àwàdà tíátà kó túbọ̀ tún mọ́ gòkè sí, kó túbọ̀ máa lọ sí ìrànlọ́wọ́ náà mo fẹ́ lórí owó dákun kan ṣàánú mi. bàbá aláfikún ọ̀rọ̀ rẹ̀ èmi mo ní kó mọ ọ̀bọ̀ ní kò torí pé ó ní talent ó dẹ̀ gbúdù kẹ́ mo láìkẹ́ gan ṣùgbọ́n láti nǹkan bí oṣù kéèjì sínsìn ni mo ti ní kó máa bọ̀ ló ti wà lọ́dọ̀ mi kò pé kájọ máa manage tí àwọn ti travel máa bọ̀ kò sóbìnrin tó máa wà ní wa kẹ́kájọ máa gbé wà náà aráàánú gbà ń kó ojú yìí kẹ́kájọ máa yí mọ́ kó kàn lé wà ń bẹ ní pé bàdárì gírì tó jọ bless mọ́ bẹ́ẹ̀ ìyàwó wà ń bẹ ọmọ wà ń bẹ ilé rèé ó ti dìrù òró wo lẹ́sẹ̀ òkòdè wà ń bẹ ṣùgbọ́n tó bá excuse ara ẹ̀ tá a bá jọ wọn rọ́gẹ̀ ọlọ́wà ṣe yàrá ló fi wá wá bí ìgbà tí wọ́n sọ̀rọ̀ pé àwọn orin tó ń kọ tó àwọn orin tó ní tó ń kọ yìí àwọn orin ẹ̀fẹ́ yìí yẹ ká pò pọ̀ ká lọ sí studio kó lọ fi ṣe record then ká ṣe anniversary kan celebrate 30 years on stage 35 years on stage ká ṣe fún ẹ so bóyá láti bẹ̀rẹ̀ wàhálà ànúgbà wọn náà lè ní. ẹ jẹ́ sọ fẹ́ ni ẹ pé àti post account number náà ẹni tó béèrè account number lẹ́ẹ̀kan yìí kí lórúkọ wọn náà kíní àwọn musa gbórúkọ wọn ẹni tó béèrè account number lẹ́ẹ̀ tí mo dárúkọ wọn sìn Adébánjọ àti post account number síbẹ̀ ẹ̀yin tí ẹ fẹ́ support wọn máa ní kí bàbá gbọ́ pé nọ́mbà wọn máa ní kó pé nọ́mbà wọn. Do you wish to do anything for him? Ìjọ wù yín ó jẹ́ are you led to support bàbá Jẹ̀mbẹ́tẹ̀? Èmi wà ní Kòròdú wá ṣe parí program ni so ẹ̀rọ ẹ̀kọ́ record mi tẹ̀ fún wọn ṣe recording gan. Mo ṣe wá rí bàbá mo ní òní ni ọ̀rọ̀ yín gbọ́ òní ni àánú òde mo fẹ́ wo ohun táwọn èèyàn lè ṣe fún yín àwọn èèyàn nífẹ̀ẹ́ yín wọ́n nífẹ̀ẹ́ tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ń wò mo fi Kristi bẹ̀ wá whatever we can do to assist him is our brother ẹ̀gbọ́n wa ni wọ́n jẹ́ so ẹ jọ̀ọ́ ẹ já dìde sí wọn ká ràn wọ́n lọ́wọ́ lórúkọ Jésù wa náà ó rí ìrànlọ́wọ́ gbà níbẹ̀ kẹ́ ẹ ṣẹ̀fẹ̀ díẹ̀ káwọn èèyàn máa pẹ́ yín ni. dìndìnrín ọmọ ni mí ẹ̀yin náà ẹ máa bí dìndìnrín o ṣèbárìndì ọmọ lóhùn kọrin ẹ̀fẹ̀ yìí táyé pé wò tán dẹ̀ nǹkan sára ṣèbárìndì ní baba suwe àrìndì tún ní Mr. Latin baba sàlàlà lákọ̀ọ́kọ́ dìndìnrín ò lè fi wàlẹ̀ ó mọ̀ ń pa wá bí ológogoro ní ẹwà jírèbí tọ́pá lórí dìndìnrín láńkó tó forí jọgún ọkọ̀ bẹ́ẹ̀ tó rọ lọ́wọ́ kan dìndìnrín parí olódó solé kan dìndìnrín agbọ̀ngàn tó ṣe kọ́mẹ́dì dìndìnrín ẹtún wo dẹjọ́ tún fúlù dìndìnrín lágbára Ọlọ́run ní ṣe wá dìndìnrín akànfìyẹ́ sí ẹ̀fẹ́ ni. mo ní gẹ́gẹ́ bí mùsùlùmí tó já àfa gidigba ó sì rẹ́kọ̀dù kan gbà kan àṣà. hello ma God bless you ma hello ma hallelujah. Okay, àwọn náà ń gbọ́ yín báyìí. Okay, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Ẹ ṣé ma. ẹ ṣé mọ́ mi o. Ẹ ṣé mọ́ mi. Ẹ ṣé ma. Àmín. Àmín ma. Yes ma. Ẹ ṣé mommy. Thank you ma. Thank you mommy. Ẹ ra ma. Ara wọn supporters wa ni ẹ ṣé mommy. Ẹ ṣé ma. Thank you. Àbá gidigba ni nígbà ó ṣe wáàsí tó ṣe yá nígbà tó. tí mo ní wàá máa ń pàǹpà yá àmọ́ ń bẹ́ńbẹ̀rù oṣù ti gbọ́ iná wúrúwúrú àdísì bá dẹrù àṣìṣà lìmọ̀nsá ọlọ́run ọba ní wàá máa ń pàǹpà yá ó ní kẹ́ ẹ páyò wọn ọlọ́run ọba wàá máa ń bẹ́ńbẹ̀rù ó ní kẹ́ ẹ bẹ̀rù wọn ọlọ́run ọba iná wúrúwúrú àdísì bá dẹrù tó bá ṣe búburú tó ṣe màdàrú àṣìṣà ọ̀fẹ́ sà àlìmọ̀nsá òṣèlú rẹ̀ ẹ̀dá kọ̀ọ̀kan tó lọ́wọ́. so ní agbára nǹkan kò ní sẹ́mi àdúrà jẹ́ bẹ́ẹ̀ nìkan ní kò ní sí gbogbo wa ọlọ́run àtúbọ̀ mọ́ fún ní ọgbọ́n àti ìdílé àfáà lọ ti jáde wá. ìdílé àfáà mo ti jáde wá. wọ́n gbàgbé ẹni kó fẹ́ rọ́ àti ìdílé àfáà àti ìdílé kírísítẹ́ torí ìyá mi kìrìsìtẹ́nì ni bàbá mi mùsùlùmí ni àwọn àpapọ̀ lọ́wọ́ di kìrìsìtẹ́nì mùsùlùmí.
Christmas. Ẹ ti mọ̀ pé ẹ láti rí gbàlà lọ́dọ̀ Àgbàlá Gabriel. Bẹ́ẹ̀ni mo ti wá rí gbàlà báyìí. Inú mi ti wá dùn báyìí. Ẹ ti tàmì òróró. Mo ti kọ́kọ́ bá mi òróró bàtí yín tó gba kẹ́gì náà sí. Wọ́n náà fi ṣe bẹ̀ lé ni. Mo máa ń dà sórí mi kí wọ́n mọ̀ pé yes mo gbà bọ̀ láti ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Àmì kẹrosíìnì lẹ kó. Ẹ bá jẹ́ gbà kẹrosíìnì. Àmì òróró ní ìmọ̀ ìbàdí ìjọba ti ta fún yẹn báyìí. Ó máa pè tí bàbá bá fi lè fi sí lórí mọ́tò fi lórí ọ̀kan. Ọlọ́run ti ń gbàdúrà báyìí. Àmú ọ̀gọ̀ tó wá dé tí mo rántí ni ẹ. Àjọ mi yára pé bèbí lò. Tọ́rẹ́lẹ̀ tí ń bá fẹ́. Ìyànda ni yẹn fẹ́. Lágọ́gọ́ ẹ̀rọ ni o. Ẹ̀fẹ̀ ọlọ́gbọ́n ní tiwa. Many people lè kọ́gbọ́n o. Àwọn àdó ọlọ́gbọ́n ní tiwa. Many people lè kọ́gbọ́n o. Ìyànda ni jẹ̀mẹ́ o. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí go to London gbogbo òyìnbó wọn máa jó. Ẹ tó kọ ige. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí go to London gbogbo òyìnbó wọn máa jó. Ẹ̀dùn tí Lámọ̀gọ̀ fi kú ṣé wọ́n travel lọ London yẹn. We travel but a lọ sí Africa which is Abidjan. Ṣé n pé orin yẹn sọ pé one day we go carry ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo. Ẹni sùn one day we go carry this our ẹ̀fẹ̀ yìí. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. Ìgbà tó kàn. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. ẹ wá jẹ́ àkọ́kọ́ last time one day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day We go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. Wọ́n láìkò ọ̀gá wọn láìsàn. Bẹ́ẹ̀ ni kàkà kọrin ká lùlù. èmi bá yín pààtì ẹ̀ nù. Pààtì yẹn nígbà tó bá lọ́wọ́ tó kéré. They can beat drum. They can sing in a singer. Wọ́n máa ń lù. They can beat drum. Ọ̀gá wa bẹ̀rẹ̀ tó wà láyé. Yawa is a baby. He's a drum beater. He's a singing. ó yẹ ẹja kọ́ńgà tó kẹ́ ẹja kọ́ńgà ẹ̀ ó yà ó. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. In fact ṣé bàbá yìí sì lè travel out ṣá ẹ wojú wọn ìjẹ wọn sì lè travel out parí ẹ̀yin go travel out rí. Mo travel. Lọ sí ẹ̀ ń wo fóònù. Ojú tí wọ́n fi jẹ́ ọ̀gbọ́n mo kọ́kọ́ lọ Ṣakí. Later on mi ṣe wá lọ Òṣogbo. Òṣogbo ni mo ti gbọ́ pàápàá bí mi ṣe wà yó. ẹ lọ lẹ́sà. Mo fẹ́ lọ Iléṣà ṣùgbọ́n nígbà tó ará Iléṣà. mo ní tẹ travel ẹ lẹ lọ Ṣakí. ṣùgbọ́n ọmọ mi sọ Ṣakí kọ̀ kí sáni. ẹ sáré mọ̀ pé mi kì í rí lọ́mọ Nàìjíríà. Mi kì í ọmọ Nàìjíríà. ọmọ bọ́ ni Gate to Abẹ́òkúta. ẹ ṣe Nàìjíríà. Gate to Abẹ́òkúta. USA, United States of America. United States of. parí ẹ láwọn èso ọmọ Nàìjíríà. Abẹ́òkúta ni mi sẹ́ USA, United States of Abẹ́òkúta. Ìṣe Nàìjíríà ni ẹ. United States. ok ẹnìkan ní ká tún kọ pẹ̀lú ohun ọ̀tọ̀ yẹn pé ohun ọ̀tọ̀. Ọlọ́run mi ní ká gbádùn rẹ̀. ó yá Nígbà táwọn sí títí ó yá. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London gbogbo òyìnbó wọn máa jó. One day we go carry this our ẹ̀fẹ̀ yìí. Go to London.
ọ̀nà àgbàlá mi àgbàlá Gabriel ọ̀nà ìkàkùn èmi tí mo tún ń kọ base auto. one day. Igo kárí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. One day o. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. Àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. Ọ̀gá lo bass, wọ́n tún wá lo tenor, wọ́n tún lo auto. Ẹja tó lo mí nà. One day. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London. Ó dọ̀ parí ẹ̀. Bad voice. Travel lẹ́kọ̀ọ́. One day. Igo kárí. Ẹ̀kọ́ travel. One day. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. One day. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. One day o. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. One day. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. One day. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. Ó wà ní ibẹ̀ gan. Igo kárí sí àwọn ìfẹ́, igo tó London gbogbo òyìnbó máa máa jó. Ohun bàbá wà ń bẹ̀ gbẹ kọ́lọ́ wọ́n sáré. Ọlọ́ba tọ́lọ́ mọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe stúdíò fún mi. Mo ti rí tù sílẹ̀. Mo ti rí owó gbà. Bàbá bá mi kọ́. Láì jẹ́ pé o ti rí owó gbà. Bí bàbá ṣe ń bọ̀, so máa rí tù sílẹ̀. Ẹ̀kẹ́ rẹ̀ tó papò. Inú mi ti ẹ̀kẹ́ rẹ̀ tó papò. bọ́bá ti bẹ̀rẹ̀ bọ́bá òye ọmọ abúlé àwọn èèyàn tèmi ti ń wò mí lé pé láìpẹ́ ẹ̀kẹ́ rẹ̀ ọyọ. Alẹ́ kẹrẹ̀ ti yọ ní bàbá bí o ti rí o ti ń bá aṣọ wà pẹ̀lú aṣọ. Bẹ́ẹ̀ tí mo ti rí bàbá. Wọ́n ní ká ẹ̀kọ́ tán gan-an. Tangaran, Emily, tangaran, Marufu yẹ̀dá fújì tangaran. They love, Ogunde, re èyí wù mí, pa Ògúnmọ́lá, they don't die. Ìgbà táwọn yẹn ti bímọ, eré tíátà ò ní bàjẹ́. Èyí làwàrò jẹ́ Star Boys tó fi jẹ́ ká dá dúró. Bọ́mọ kékeré gbóhùn àwa, wọ́n dẹ̀ ti mọ̀ pa wá ní. Bàbá lágbà gbẹ́fẹ̀ àwa, wọ́n dẹ̀ ti mọ̀ pa wá níyà. Tangaran, it's time to jó. Tangaran làwo oúnjẹ tàwa. Tangaran, ẹ̀múlé. Tangaran, Marufu ìlà fújì tangaran. Tangaran láwo kí n gbọ́. Tangaran láwo. Àgbàlá Gabriel ẹ̀tẹ̀ bá o. Pàrọ̀ lórí ẹ̀fọ́ ọbẹ̀ sí. Kàkà kí ẹ̀tẹ̀ bá o. Bàbàlà kí wọ́n fọ ọbẹ̀ sí. Èyí yóò gbẹ bọ́ èmi ò gbọ́ bẹ́ẹ̀ wá. Ẹ gbọ́ bẹ́ẹ̀ wá. Irọ́ ẹ máa gbọ́ ẹ̀yin ẹ̀tẹ̀ bá ẹ máa gbọ́. Jẹ̀mbẹ́ tẹ̀ yá tẹ̀ bá o. Jẹ̀mbẹ́ tẹ̀ bá o pèsè mi. Jẹ̀mbẹ́ tẹ̀ bá o. Èjì ń sọ náà. Jẹ̀mbẹ́ tẹ̀ bá o. Kí pàrọ̀ lóde tọbẹ̀ sí. Kí mi wá máa bọ́ wá. Jẹ̀mbẹ́ tẹ̀ bá o. Pàrọ̀ lóde fọ ọbẹ̀ sí. Àgbàlá Gabriel ẹgbẹ́ àbọ̀ wá. Kí n máa bọ́ wá bọ́ ní. Abọ́ yìí gangan lọ́dà kẹ́ẹ̀tì ẹ̀. Ọ̀gbẹ́ láìsí abọ́. Wàláì kò sí kankan. Nígbà tí mo bá tẹ̀ bàtí mi gbọ́ bẹ́ẹ̀ táwọn ará ẹ̀sà ojúṣe lọ́wọ́ gbọ́dọ̀ ganu. Ẹjẹ́ ń fabọ́ ganu. Ẹ bọ́ ganu sa. Nígbà tí mo bá gbọ́ bẹ́ẹ̀. Ẹ bá ń ṣe nǹkan kan fún bàbá Ìyàndá Jẹ̀mbẹ́tẹ̀. Ó yá ẹ̀yin tẹ́ fẹ́ gbóhùn wọn 07054900751. Ẹja sin Ọlọ́run lára wọn. Àwọn bàbá yìí ti pẹ́. Wọ́n ti pẹ́ gan. Lórúkọ Jésù ojú òní tì wá. Mo really dúpẹ́ lọ́wọ́ wa gan fún ohun tí Ọlọ́run ń ṣe nípa wa for the past so many years. Àgbàlá Gabriel Foundation ga parí lódó ságbìn ìjà ìbọn ẹgbìyànjú. Àgbẹ̀ kọjá bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ gan, mo tún dúpẹ́ dáadáa, mo tún sì dúpẹ́ tí ẹnu ọpẹ́ mi ṣùgbọ́dọ̀ kan 2023 ti 2024 2025 kó ṣe repeat rẹ̀ mi ní ẹ̀fà fi Àgbàlá Gabriel lẹ̀ torí ẹ̀jẹ̀ Gabriel ló fún mi sílẹ̀ mo rí gbàlà mi gbogbo ẹ̀yìn Àgbàlá Gabriel Foundation Ọlọ́run ló fi ń sílẹ̀ ní tẹ̀ tí ń rí owó tẹ̀ fi ń rìn yẹn lọ́wọ́ ẹ̀yin fún yàn ní lágbára Ọlọ́run ní dáwọ́ bàbá mi fún ìlànà ẹ̀ ń sin nǹkan ò ní sin lágbára Ọlọ́run ẹ̀yin tẹ̀ jẹ́ mùsùlùmí ní mọ̀nà fàmì
mo kàn ní àlẹ́ ọlọ́mọ gbẹ̀ngà sẹ́rẹ́ jẹ́ kírísítẹ́nì àgbéga ńláńlá kọ́nà ọba kó máa gbé ní ga níbi iṣẹ́ yín níbi òwò yín gbogbo tẹ́ ń dáwọ́lé ọlọ́jẹ́ kò máa rágbègbà àwa lẹ́ ń ṣe fún lágbó ọlọ́ọ̀ inú mi tọrọ yẹn ẹ̀sìn kan praise the Lord. ẹ̀sùn tẹ́ ẹ nílò tẹ̀dẹ̀fẹ̀ kan ṣe fún mi mo fẹ́ gbalé. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel ẹ dákun tó lọ mo fẹ́ gba ilé mo fẹ́ gba apartment mo fẹ́ gba ilé. ẹ fẹ́ rẹ́ǹtì ilé. mo fẹ́ rẹ́ǹtì ilé. èló ná pé ilé yẹn. mi ì tí ì lọ béèrè ṣùgbọ́n mo mọ̀ pé tí Ọlọ́run bá ṣe àgbáyé ṣe lágbára Ọlọ́run àti gbogbo nǹkan tí mo ní mo fẹ́ ṣe pé mo fẹ́ mọ̀ sí ànádá ìpèsè ìfẹ́ kí wọ́n mọ̀ pé lágbọ̀gbọ̀ ti. èló ṣe ti rí ilé àbẹ́ ti rí ilé. bí èló nílé. àdúgbò tèmi ni wọ́n rí láàrin lẹ́sìn alápàtúmẹ̀tì ní 350 tó yẹ pé ló máa ń pa lọ sef 350. tó máa rí 400 tó máa rí iṣẹ́. wọ́n bá rí 400 àgbálẹ̀ níwájú ilẹ̀ àtọ́lọ́run ọba torí bí apartment